Ìjọba ìpínlẹ̀ Èkó sọ òkodoro nǹkan tó ṣẹlẹ̀ lórí ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n yàtọ̀ sí àhesọ ọ̀rọ̀ tó mọ̀ gbalẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó mà ti ṣàlàyé òkodoro ọ̀rọ̀ lórí ìròyìn táwọn èèyàn kan máa ń gbé kiri wípé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé gbajúgbajà òṣèré tíátà ní Ọláréwájú James Omiyinka, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà, kò mà jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ tó ṣẹ̀wọ̀n lé lórí o. Kọmíṣánná fún ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ ti Èkó, amòfin Lawal Pedro San, ó mà ti sọ fún àwọn akọ̀ròyìn wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn náà. Agbẹjọ́rò àgbà Pedro San ó mà sọ wípé irú ìròyìn báyìí ó lè ṣì àwọn aráàlú, ó lè ṣì wọ́n lọ́nà. Ọ̀gbẹ́ni Pedro ó mà sọ̀rọ̀ yìí lẹ́yìn tí Yomi Fabiyi tó jẹ́ akẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà tó mà ṣàlàyé ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá o wípé bàbá Ìjẹ̀ṣà ó ti gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, ó sì ti sọ wípé kò mà jẹ̀bi ẹ̀sùn ìfipábọ́mọdé lòpọ̀ tí wọ́n fi kàn án. Àmọ́ amòfin àgbà Pedro ó mà sọ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú gbogbo ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà. Ọ̀nà láti yí ìdájọ́ ilé ẹjọ́ padà ń làwọn èèyàn kan ni wọ́n wá o. Agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ Èkó ó ṣàlàyé wípé ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ó fìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ 14 oṣù keje ọdún 2022 pé bàbá Ìjẹ̀ṣà ó má jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìhùwà tí kò tọ́ sí ọmọdé o lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ọdún 2021. Onílẹ̀yìn náà onílé ẹjọ́ mà dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 5 fún ọ̀gbẹ́ni Omiyinka. Agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Èkó ó wá tẹ̀síwájú o nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lóòótọ́ ni ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, ó mà ló mà gbé àwọn ẹ̀sùn kan tí wọ́n fi kan bàbá Ìjẹ̀ṣà èyí tó ṣẹlẹ̀ ní ọdún 2013 sí 2014 sí ẹ̀gbẹ́ kan lóṣù kẹfà ọdún 2024. Àmọ́ ọ̀gbẹ́ni Pedro ó fìdí rẹ̀ múlẹ̀ pé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ó fòǹtẹ̀lù ìdájọ́ ilé ẹjọ́ gíga tó dájọ́ ẹ̀wọ̀n ọdún 5 fún bàbá Ìjẹ̀ṣà lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ èyí tó ṣẹlẹ̀ lọ́dún 2021. Amòfin àgbà Pedro ó wá fi kún rẹ̀ pé gbogbo ọ̀nà ń làwọn agbẹjọ́rò bàbá Ìjẹ̀ṣà wá o lábẹ́ òfin láti yí ìdájọ́ tí ilé ẹjọ́ fún un láti yí ìdànù. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni Pedro ó fìdí rẹ̀ múlẹ̀ pé ilé ẹjọ́ mà yí ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí bàbá Ìjẹ̀ṣà tó fẹ́ pè ní ilé ẹjọ́ tó ga jùlọ dànù lóṣù karùn-ún ọdún 2025. Ó ní èyí òun ló fòǹtẹ̀lù ìdájọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó buwọ́lu ìdájọ́ ilé ẹjọ́ gíga èyí tó ní kí ọ̀gbẹ́ni Omiyinka kó lọ fi aṣọ péńpé kó lọ fi roko ọba fún ọdún 5 gbáko. Pedro ní ìtúsílẹ̀ bàbá Ìjẹ̀ṣà ní ọgbà ẹ̀wọ̀n kò túmọ̀ sí pé kò jẹ̀bi ẹ̀sùn tó gba ìdájọ́ lé lórí o. Kọmíṣánná fún ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Èkó ó wá ṣàlàyé wípé ìtumọ̀ eléyìí ó mọ̀ ní wípé bàbá Ìjẹ̀ṣà ó lu ọdún 5 tí ilé ẹjọ́ ní kó má lò ní ọgbà ẹ̀wọ̀n ó mà ló pé o gẹ́gẹ́ bí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn bó ṣe fi òǹtẹ̀ lu ìdájọ́ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó. Agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Èkó ó wá rọ àwọn èèyàn láti kọ etí ikú sí ìròyìn táwọn kan ń gbé kiri pé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ó sọ wípé bàbá Ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn tó lọ ṣẹ̀wọ̀n rẹ̀ lé lórí o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Eyayoruba World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pàtàkì wa o, a kú iṣẹ́ àtàárọ̀, Ọlọ́run ó fi èrè ṣiṣẹ́ mi àti yín o.